nítorí Seyyida mọ̀ pé Ọlọ́run tó ṣe yá dúpẹ́, Ọlọ́run tó ṣe yóò ṣeun, aláwòrán ló mọ̀ọ́dún àṣegbẹ̀yìn, sátì àdàkùn máa fẹ́ ìṣòpin wà láìláìlá láìláìlá. Happy birthday to you. Happy birthday to you, Seyyida. Mọ̀ pé tí sọjọ́ bí lónìí kúrin jẹ́ ẹ̀pẹ́ láyé. Ṣé bẹ́ẹ̀ máa ń lọ lọ́sàn-án àfi lólòrò àtọ̀sán àtòru kó mọ yẹ̀yìn kó yẹ̀yìn kalẹ̀. Àtọ́kẹ́ àgàn ló rán mi wá lónìí máa kí yín pójú àmọ́ ọdún àjíǹde ara ọmọ ìjẹ́ ẹ ti sọdún èyí náà kórí jẹ́ gbó kẹtọ́. Bó bá dọ̀dún orógbó níṣẹ́ ni orógbó ń gbó àgbórákòrò ti gbìyàn àgbórákòrò ní tálábà wọn ẹ ti sọdún èyí náà kórí jẹ́ pẹ́ láyé. Àtọ́kẹ́ àgàn lónìí bá yín délé bàbá tó bí yín lọ́mọ kí n sì yín dé Ejigbo ọmọ ewu mi o àkọ́kú lọ́nà Ejigbo ewu ló bí mi mo gbọ́dọ̀ mẹ́mu gbìyàn lówó mi dàgbà mo gbọ́dọ̀ mọ̀ gbòòrọ̀ àtẹ̀mú àtọ̀gbẹ́ àtògbòrọ̀ èyí tí mo gbọ́dọ̀ mú sí ọmọ adájọ́ jiyàn ọmọ adájọ́ nà rẹ́ ọmọ adájọ́ jiyàn ọmọ adájọ́ jẹ̀nà rẹ́ ọmọ ewu délé ó dá kí ewu mi ọmọ adílẹ̀ gbìṣù ọmọ adílẹ̀ gbéwúra ilé ọmọ ló ṣàbọ̀nú ọmọ àtìdí jẹ́gbìn ilé ọmọ ló ṣàbọ̀nú ọmọ àtìdí jẹ́gbìn bàbá yín ló nílẹ̀dẹ̀ ògbìn iṣu bàbá yín ló nílẹ̀dẹ̀ ìgbà kọṣu lẹ́dálẹ́gbìn iṣu ewúra lẹ́dálẹ́gbìn iṣu gángan ilẹ̀ bá palákọ̀ṣù kó yà wá jẹ nílé bàbá tó bí yín lọ́mọ ewu mi o ewu mi àkọ́kú lọ́nà Ejigbo ọmọ adálẹ́gbìn iṣu gangan ọmọ adálẹ́gbìn iṣu ewúra bàbá yín ní kòkó olókù tí ó sìn lẹ́ ọmọ olódò mẹ́ta yà kí ara mẹ́numẹ́nu ọmọ olódò mẹ́ta yà kí ara mẹ́numẹ́nu ara olúbọ̀sà ara olùpọ̀n ẹ ti sọdún èyí náà ẹ ti sọdún èyí náà kẹgbó kẹtọ́ kẹdàgbà kẹdògbò àtọ́kẹ́ àgàn ló ní mọ̀ wí fún yín pé kórí jẹ́ gbó kẹtọ́ má ṣe yín ní màmá ẹ ti tó kú má ṣe yín ní màmá ẹ ti tó kú màmá ẹ ti tó kú wàhálà ẹ pọ̀ o má ṣe yín ní màmá ẹ ti tó kú má ṣe yín ní màmá dìde bọ́lé má ṣe yín ní màmá dìde bọ́lé màmá dìde bọ́lé àlejò ń bọ̀ o má ṣe yín ní màmá dìde bọ́lé kẹgbó kẹtọ́ kẹdàgbọ́ kẹdògbò lọ́la mọ̀lánà Sheikh Ahmed Tijani lọ́la mọ̀lánà Sheikh Alhaji Ibrahim Inyas kẹdàgbà kẹdògbò onímbà yín délé kí n sì délé lọ́kọ̀ yín ẹ̀yìn láyà wọn lẹ́dẹ̀ ẹ̀dẹ̀ máa pọ̀ àròkùn ajílálà ẹ̀ṣọ́ àjífojoojúmọ́ dára bí ẹ̀gbin ọmọ àrùn gbàdùn wọ̀lú ọmọ àrùn búburú wọlé ẹ̀dẹ̀ ẹ̀yìn láyà wọn nílé ọtí mi ọlọ́fà iná àgbàlẹ̀ ọlọ́fà tí ń gbiná àgbàlẹ̀ ọlọ́fà tí ń dòrùn àgbàlẹ̀ ọlọ́fà kan àtàkù pọ̀rọ̀gàndàn ọmọ àrùn gbàdùn wọ̀lú ọmọ àrùn búburú wọlé ẹ̀dẹ̀ máa pọ̀ àrògùn yàtọ̀ àgbò ẹ̀ẹ́dẹ̀ máa pọ̀ àrògùn yàtọ̀ àgbò ajílálà ẹ̀ṣọ́ àjífojoojúmọ́ dára gbín ẹ̀ṣọ́ kò yó ẹ̀ṣọ́ kò yó ìkòyí ẹ̀ṣọ́
ọmọ Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àpòrógunjó. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àpòrógunjó. Ogun ajá ìwẹ̀yìn wò ló mú lẹ́ṣọ́ wù mí, ogun ojoojúmọ́ ló mú lé gbọ́n sún mi lọ. Ẹ̀ṣọ́ kan kì í gbọ́fà lẹ́yìn, gbangba wájú ni wọ́n fi ń gbọ́ta, èyí tó bá gbọ́fà lẹ́yìn ló ṣojo. Èyí tó bá gbọ́fà lẹ́yìn ló ṣòjòrò. Ẹ̀ṣẹ̀ kò yí ọmọ apọ̀ fún yòyò dá gbọ́fà sílẹ̀. Ẹ ti sọdún èyí náà, kórí jẹ́ ọpẹ́ láyé mọ̀ sí apààyàn sí mọ̀ká. Ẹ mọ̀ ṣe apààyàn sí mọ̀ká, Olódùmarè oníjórí yóò burú, ajíǹde àrò mọ̀ jẹ́. Àṣẹ níta kẹsẹ̀ láwùjọ wù, àbámọ̀dá onídàtí ẹ̀kọ́ mọ̀ṣẹ́ ṣiṣẹ́ ní tìlà kọ́ṣẹ́. Níre là ń sọ̀rọ̀ àtàrẹ, ire lójú owó rí, ire tó ń wá, ire tó ń bọ̀, ire ti gúúsù, ire tàríwá, kò fi lẹ́yìn ṣe bùgbé. Ayọ̀ àìlópin kò fi lẹ́yìn ṣe ọ̀dẹ̀dẹ̀. Àlùbáríkà Mọ̀lánà Sheikh Ahmad Tijani, Mọ̀lánà Sheikh Alhaji Ibrahim, Mọ̀lánà Sheikh Alhaji Ibrahim Al-Kaulaki. Àsìkẹ́ dàgbà kẹ́ẹ̀dógbó kẹfọ́pá ó. Ọlọ́run tó ṣe iye àdúpẹ́, Ọlọ́run tó ṣe iye ó ṣeun. Ọ̀pọ̀ ènìyàn ní ṣàdúrà tí ó gbà, àdúpẹ́ àdúrà wa ń gbà nígbà gbogbo. Wà lá ìlà ìlà ọ̀la ọ̀la ìlà ìlà ọ̀la. La ilaha illallah, la ilaha illallah.